Africa Content TV. Bàbá wa ìmáàmù àgbà fún ìlú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀. Wọ́n ní kọ́mọ́kọ́ nìkan tí ọba Yorùbá Ànábì Muhammad mẹ́ta. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Wọ́n ní ká jámi wa ní ògókè ńgbà mẹ́ta. Amina. Amina. Amina ya Allah. Salatul Fati. Bismillahir Rahmanir Rahim. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم آمين 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 يا الله. Bàbá àmọ́mọ́ àgbà fún ìlú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀ wọ́n ní kò sí bí ìjókòó bí ó ṣe tó. Wọ́n ní gbogbo bí ìjókòó náà bá ṣe tóbi tó. Wọ́n ní ìmọ̀lẹ̀ àtàlẹ́wà Muhammad sallallahu alayhi wa sallam ó jù lọ. Bàbá àmọ́ wọ́n ní ìmọ̀lẹ̀ àtàlẹ́wà Muhammad náà la pàdé ń bì. Nítorí bí Ànábì Muhammad òun náà láṣáájú gbogbo ẹni tí ń gbà fún yàláyé. Kò sì sí tí òjò kó Ànábì Muhammad ọ̀parẹ́. Nítorí pé Ànábì gbà fáwọn aṣíwájú náà àwọn Ànábì tó ti ré kọjá lọ ni. Wọ́n ní bàtà Adéjòkó yìí. Wọ́n ní bàbá Mufti Diyar Madina Ìlọrin wọ́n máa jẹ àwárà. Bàbá Ìmáàmù Lọ́fà wọ́n ní wọ́n ti kó àwọn báwọn ó ti ṣẹṣẹ. Bàbá Mufti wọ́n ní wọ́n dá kíkí tí wọ́n padà lọ sílẹ̀ Álímì. Bàbá Lọ́fà náà àwọn náà dá kíkí wọn padà sọ́dọ̀ bàbá Kábíyèsí Ọlọ́fà. Nítorí bí àwọn méjèèjì tá a dákọ̀ yìí orí ni wọ́n. Tá a sì gbọ́dọ̀ mọ̀ràn tí wọn nínú ìṣẹ̀mí ayé wa. Bàbá wa ṣe Alim, bàbá wa bá Mùsùlùmí ọba wa lù lọ́ní àti gbogbo agbègbè rẹ̀. Ṣéèkù wọn máa wí àsìmọ́ká mi nà nẹ́ẹ̀sì. Láti ká bùdálà ká wà látàṣà. Wàlá hawla wàlá quwwata illa billahi al-aliyyil azim. Àtàyé wọn, àtọ́lá wọn. Ọlọ́mọdé kankan bàjẹ́ ń bẹ̀. Àmín. Ọ̀là la ilaha illallah. Ọ̀là Muhammadu Rasulullah. Bàbá Ọlọ́fà. Ọlọ́mọba dúró tì yín. Ọlọ́mọ sẹ́rùbà yín. Ọlá títóbi Ọlọ́run. Ọlá àánú Ọlọ́run. Bàbá àmọ́mú wa gbà ní Ọ̀fà. Wọ́n ní ẹjẹ́ ṣe ṣéwù dáadáa jàmá. Ṣéèkù. Ọlọ́mọba wà pẹ̀lú yín. Bàbá láwọn kì í gbé ọmọ kú oríire tòní o. Olóríire náà ọlọ́mọdé oníbànújẹ́. Ọlá la ilaha illallah. Ọlá Muhammadu Rasulullah. Ọlá la ilaha illallah. Ọlá Muhammadu Rasulullah. Bàbá wa mọ́nà mi wù bá ń dọ́mọ̀. Àwọn náà wọn àbá wà níjòkó yìí. Àmọ́ gbà tí bàbá Mufti Diyar tí wọ́n ti wà ń bí. Wọ́n ní àwọn náà ti wà ń bínú wọn lọ́lọ́njẹ́ àríyí pẹ́ o. Wọ́n ní jìgìtà torí ẹ̀rọ lónìí. Ọlọ́ọ̀bì ọdọ́kùn. Ọlọ́mbà wọn fà àlùbáríkà sí ẹ̀sà olójàmá. Ọ̀là la ilaha illallah. Ọlá Muhammadu Rasulullah. Bismillah al-Fatiha at-tahiyyatu lillah. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina as-siratal mustaqim. Siratal ladhina an'amta alayhim. Ghayril maghdubi alayhim waladdallin. Amin. Bismillahir Rahmanir Rahim. At-tahiyyatu lillah. As-zakiyatu lillah. الطيبات صلوات لله. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله
وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله آمين ومتى ọkọ àtìyàwó ní bisimilayi subahana rabbika lẹ́lẹ́kọ̀ọ̀kan ẹ máa lọ́wọ́ jọ lọ́pọ̀ ọkọ àtìyàwó. ọmọ bàbá àmọ́ àwọn nílẹ̀ ìkẹsí wọn ní gbogbo ẹ̀yà àfáà ẹ̀yìn àgbàlagbà àtẹ̀wá ìjòkó yìí wọn ní gbogbo yín gbà làwọn tọrọ fún ọ. àtàyà àtàyè ẹnìkan kẹ́yìn ọlọ́mọdé ọba jẹ́ akọ́lá bisimilayi rahmanirrahim ẹ máa lọ́wọ́ subahana rabbika rabbil izzati amma yasifun ẹ máa lọ́wọ́ subahana mursalina. Alhamdulillahi rabbil alamin. Bàbá wa láti Ọ̀ṣun. Àwọn méjèèjì wọn lọ sí kábíyèsí ọlọ́fà. Ní àwọn bàbá ìmáàmù àgbà tí bàbá Naibul Imami tí wọ́n fi kó wa wá sí bíbá yìí. Kábíyèsí bàbá ìmáàmù àgbà ó ti dùn gbẹ́gbẹ́ Ọlọ́run ti kàn sí ọlọ́gbẹ́jọ́ bàjẹ́. Al-Fatiha. Ẹ fi 100,000 kún tàwọn Ọ̀ṣun. Wọ́n ní ká fi 100,000 kún owó Ọ̀ṣun. Àwọn bàbá wa láti Ọ̀yọ́ tí bàbá wa ìmáàmù wa nílùú Ẹ̀rìnlé tí wọ́n ṣáájú fún wa. Bàbá náà bẹ lo máìkì. Ẹ̀wọ̀n máìkì ọ̀hún kábíyèsí ọlọ́fà. Bàbá olórí ṣe. Bàbá ọkọ ẹ máa jáde bọ̀. Bàbá wa látọ̀ yìí wọ́n ní ká fi Fátíà bàbá wa ìmáàmù wa lẹ́rìnlé wọ́n ní ká ti fi Fátíà lé láti ìlú wa ní Ẹ̀rìnlé gbogbo àwọn àhímà látọ̀ yàn bàbá láwọn dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Ẹ lọ fún kábíyèsí ní máìkì. Ajínigbé ò ní pàdé inú yóò máa dùn. Ọ̀gá wa ni. Ẹ dákun ẹbílà. Ọ̀nà ó máa ṣí fún Gáfárà. ọ̀nà ó máa là. Òyà gáfárà. Bá ti ṣèyàwó ti pẹ́ lọ́wọ́ sọ̀rọ̀ yín. Ẹ̀wọ̀n máìkì ọlọ́fà. Gáfárà. Wala quwwata illa billahi al-aliyyil azim. Bàbá ẹ kọjú báyìí bàbá ní kẹ́yà fọ́tò pẹ̀lú àwọn. Bàbá mi ó parí ẹ̀ nísà. Ọba. Ẹ ti gba àṣẹ Ọba. Ẹ̀wọ̀n máìkì ọlọ́fà kábíyèsí ọlọ́fà sẹ́ẹ̀. Tọ́ bàbá wọn lọ́fà àti lọ́fà ẹ̀dá pẹ̀lú lọ́nà bí microphone. Lúpọ̀nù dà. Bàbá ti ṣàdúrà. Lúpọ̀nù lọ yóò bá wá dà ní àná. Wọ́n ní bàbá ti ṣàdúrà. Lukman máa jáde bọ̀. Mufti Dr. Kamal da. Mufti. Dr. Kamal. Àwọn ẹ̀yà ọkọ̀ wọn ni wọ́n mọ̀ níwájú àbáwọ́ lọ́fà. Alhaji Lukman Kanu máa bọ̀. Ẹ máa lọ síwájú bàbá wọn lọ́fà. Àti bàbá wa Justice Orílẹ̀-Oníṣe bàbá ọkọ ìyàwó. Ọkọ ìyàwó àti ìyàwó ẹ̀ mọ́ ti kúrò lọ́dọ̀ bàbá wọn lọ́fà. Àwọn bàbá wa tí wọ́n jẹ́ bàbá ọkọ àti ìyá ọkọ. Bàbá wa Justice Orílẹ̀-Oníṣe. Ìyá ìyàwó kó náà máa lọ bẹ̀. Ìyá wa ìyá ìyàwó. Ìyá wa ìyá ilé ìké bàbá ní káyìn náà máa lọ bẹ̀. Lukman Sọláwù bí mo lọ wà. Ìtírọ̀ jẹ́ yẹn fẹsẹ̀ ní sinmi díẹ̀ díẹ̀ tí a máa di ọgbọ́n tó lọ. Ẹ pẹ̀lẹ́.